yín sí ojúléṣẹ́ DFTV Yorùbá Benin tiwantiwa. Mo kí onílé, mo kí àlejò, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Àní mo kí oyún inú, bẹ́ẹ̀ náà mo sì kí àṣẹ́bí. Àní ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di. Àwa la ó mọ̀ wá, ẹ̀yin la ó mọ̀ bá, ẹni bá ní amọ́bọ̀ òun làwa ò ní dé bá. Orúkọ ti tèmi náà ni Karimot Mojísọ́lá, ọmọ wọn lílu Sàkété ní bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ ajíwẹ̀ bí ọ̀nì, ọmọ ògbálánjà nínà tẹ́kù, ọmọ ajíbìṣe. Èmi lọ́mọ afọ̀rọ̀ bí ẹkún ṣẹ̀rín, ọmọ òbánisùfì ẹwà hàn ni. Alẹ́ mi lọ́mọ ìyá gbàgàdà lẹ́wà, ọmọ bàbá ha. Ní ojúléṣẹ́ DFTV Yorùbá Benin, gẹ́gẹ́ bí tẹ́ ti ṣe mọ̀ wípé àṣẹ máa mú wá fún yín láti ọwọ́ àwọn òṣèré orí ìtàgé, ìbéèrè láti ẹnu wọn. Bẹ́ẹ̀ ti mọ̀ DFTV Yorùbá Benin wípé tiwọn òun nìyẹn, òun náà ni tiwa òun làwọn ò mọ̀ gbé ṣe ní ojúléṣẹ́ DFTV Yorùbá Benin tiwa. A tún ti wà pẹ̀lú àlejò wa, bàbá wa, ẹni wa pàtàkì tí gbogbo yín mọ̀, tí èmi gan mọ̀. Ó yẹ kí wọ́n já orúkọ wọn fún ẹ̀yin ará ilé tí ń wò wá. Bàbá, ẹ bá wa dá orúkọ yín. Ẹ ṣeun, mo kí ẹ̀yin èèyàn mi nílé lóko pátápátá, mo kí àwọn tó wà lájò, Ọlọ́run ó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa. Èmi ni Adélabú Isiaka President Kapadib lápapọ̀ sílé toko. Èmi ni ọmọ olókun ẹṣin, ọmọ oníkọ oníṣìnjára, akéjọ́ ọmọ Ọ̀yọ́, ká máa wá ọlọ́lára kiri. Èmi lọ́mọ àgbàkan tó ní dùbúlẹ̀ yaka, mo dùbúlẹ̀ yaka, ìsìn wọ́ sí mi lọ́wọ́, ìsìn wọ́ sí mi lẹ́nu. Èmi lọ́mọ ní ikú ariwo, ọmọ ní kú ha. Kí n dá dúró síbẹ̀ náà, yàrá mi, ẹ ṣeun. Bàbá ní káwọn dá dúró síbẹ̀ yẹn ná, nítorí pé bébí gan tiẹ̀ ṣe ń gbọ́ oríkì yẹn, oríkì yẹn ó mú orí mi, mo tún pa ti tèmi tì náà. Àmọ́ síbẹ̀ náà mi ò lè pátì o, torí pé tẹni. Bàbá, ìbéèrè tí a ní tí a fẹ́ béèrè ní ọwọ́ yín lónìí, ojúléṣẹ́ DFTV Yorùbá Benin ó wà fún láti máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn òṣèré orí ìtàgé ìlú Benin. Báwo ni iṣẹ́ fíìmù yìí, báwo ni ó ṣe ń lọ sí ní ọwọ́ ẹlíkálùkù wa? Àwa wo wájú àwọ̀ ẹ̀yìn, a rí pé ó kàn sí ẹ̀yin gan. Ká béèrè ní ọwọ́ yín kí ẹ lè fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bí tó ṣe tọ́ àti bí tí ó ṣe yẹ. Bàbá. Ẹ ṣeun olóòtú, ẹ kò gbìyànjú, Elédùmarè á túnbọ̀ máa fún iṣẹ́ ju bó ṣe yẹ lọ. Ṣé rí òjò tí ń pagúnbọ̀ ọ̀nà jìn, nítorí ibo láti sọ pé a fẹ́ bẹ̀rẹ̀ ibi eré ìtàgé láti bẹ̀rẹ̀ ni kó tó á di eré fíìmù dé. Ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ṣe mi àkùbá yìí. Ṣé rí ńgbà tí à ń bẹ̀rẹ̀ ìtàgé bọ̀ gbogbo ẹ̀tẹ̀ ṣe díẹ̀ níwọ̀nba rẹ̀ ni wá wò ó. Ṣùgbọ́n ńgbà tó dé eré ní eré fíìmù dé tó àtúndúpẹ́ náà fọlọ́run ni. Ṣùgbọ́n o, wàhálà tí ń bẹ ní ẹ mọ̀ pọ̀ o, wàhálà tí ń bẹ ní ẹ pọ̀ o. Bóyá bẹ́ẹ̀ ṣe wáyé nísìnyí ó tó àsìkò tọ́hún Ọlọ́run lè gbóhùn wa látara DFTV tẹ́ gbé wáyé, ayé ò fi mọ wàhálà tí ń kojú wa. Ọ̀rọ̀ lẹ gbọ́ láti ẹnu bàbá wa President ẹgbẹ́ Kapadi. Bàbá ní pé wàhálà ń bẹ púpọ̀, wàhálà ó ń bẹ nídìí iṣẹ́ fíìmù púpọ̀. Bàbá, ǹjẹ́ lè yànnà náà díẹ̀ fún wa nínú àwọn wàhálà ọ̀hún? Ẹ ṣeun. Ṣé rí, mo sọ ti tàgé lẹ́ẹ̀kan ká gbóhùn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Tó bá jẹ́ ń pa ti fíìmù ni, ẹ̀yin náà wo bá ṣe kóra àjọ náà ńgbà tá a bá ti ṣe àkọlé scenario tí a tò gbogbo ẹ̀ sí ọwọ́. Àwọn artist tó fẹ́ wá wọn gbọ́dọ̀ jẹun, àwọn ẹni tó fẹ́ wá wọn gbọ́dọ̀ gbowó ọkọ̀. Nígbà bá ṣiṣẹ́ yẹn bùṣe, ta ni a fẹ́ gbé sórí àtẹ, yóò á dàbí ìgbà ń pa àwọn kan tó wà tán ni wọ́n ń jí fíìmù wa tà tán ń pè ní pirate. Wọn ò ní jẹ́ kẹ́rí kó lóúnjẹ tó ṣe ń jẹ kó rí jẹ dáadáa. Àwa gángan tá a sì wá ṣe náà àríta. Ṣùgbọ́n pàtàkì jù àwọn ọmọ ìyá mi, nítorí Yorùbá Ọ̀yọ́ nílé, ìyìn lè sọ Yorùbá nù. Tẹ́lẹ̀ àwọn ọmọ ìyá mi Yorùbá, àwọn gangan ní kárẹ̀ bá wa ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàgé ní Nàìjíríà, àwa yìí ti bẹ̀rẹ̀ ṣáájú àwọn ẹlòmíì tí orúkọ wọn ò tí jáde. Ṣùgbọ́n gbà tó orúkọ tí wọ́n jáde, ṣé bí bákan náà gbé àwọn aláwọ̀gẹ́ lọ́rùn gbà? Kí ló ṣe àwa nílẹ̀ tiwa ń bí tá à lè gbé aláwọ̀gẹ́? Débi pé bọ́ bá tẹ̀ fẹ́ tó ọdẹ lọ́dọ̀ ẹlòmíì pápá ojú olè náà fi ń wo ni. Kò wá sí ìrànlọ́wọ́ kankan tá fẹ́ ṣe fún bọ́ bá fẹ́ tó mọ́tò pápá. Bọ́n bá fún ẹ ládéhùn kó tó débẹ̀ lágbo tán fún o ní bá wọn lé. Mélòó la fẹ́ kàlẹ́yìn Adépèlé yá mi? Ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ ní láti ẹnu bàbá wa Adélabú Isiaka. Àmọ́ bàbá, ẹ sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Ẹ ní wípé tí ẹ bá ṣe fíìmù ní ti Yorùbá, ṣá mo gbọ́ wípé ègùn èyí ti ṣe, báwo ló ti ṣe jẹ́
tó jẹ́ pé tẹ bá ṣe fíìmù ní ti Yorùbá ó mọ wá di ohun tí ẹ máa wá tẹ̀ sí ègùn àbí fresh ẹ lè ṣàlàyé fún wa. ẹ ṣeun olóòtú yìí tí ẹ wá máa ń pẹ́ fi yẹpọlọ di ọ̀rọ̀ mi mọ́lẹ̀ ṣe rí lémi nìkan yìí mo kọ̀ pátápátá pé yìí lè sọ èdè bàbá mi nù kí n mú èdè mi nítorí àti ìgbédè náà tẹ́lẹ̀ a tún máa ní afẹ́ yá èdè lédè lò nígbà tó ṣe pé à ń ṣe Yorùbá náà bọ̀ à ń bá bọ̀ a rí pé àwọn ọmọ ìyá wa ní Yorùbá wọn ò ra fíìmù rárá bẹ́lẹ̀ bá ti rẹyọ ọ̀kan wọ́n máa tó abojúlé mẹ́wàá ni ojúlé kẹwàá yóò ní tó wá fíìmù ẹ fún mi tó wá fíìmù ẹ fún mi lọ́mọ gbọ́ bẹ́ẹ̀ wọ́n sì ń lọ ra ti àwọn ọmọ ìyá wa tí a kò ní àjọ kò nílé lọ́hùn tá a fi àtẹ̀dó sí bí wọ́n ń ra tiwọn déédéé nígbà tá a sì yàwó tó sì á jẹ́ pé èdè wa di ohun tó fẹ́ parẹ́ ó ń jẹ́ bànújẹ́ fún mi àwọn ará mi tí wọ́n ń ṣe tí wọ́n jẹ́ pé ègùn ni wọ́n ń tà díẹ̀ díẹ̀ mo ní pé tẹ́gbẹ́gùn kan bá tiẹ̀ dúró ní mẹ́wàá ní ìsìn gbogbo wọn mẹ́wàá ní máa nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ èyí ò sí lọ́dọ̀ àyìn ọmọ ìyá mi kí jẹ́ gbọ́n lówó ẹ̀ lọ́wọ́ o ṣùgbọ́n ibi ìrànlọ́wọ́ náà lọ́wọ́ ò tí ì fàánú wa sí wọn lọ́kàn ló wá di ohun tẹ́mi gbogbo fíìmù tẹ́mi náà ṣe lẹ́jọ́ mẹ́ta yìí nìsín ègùn ni mo ṣe sí látàrí kíni kówó tá a ná síta kó mọ́ bá a jóná tó wá dà ká ṣèdè wa náà máa ń pẹ́ gbogbo èdè náà lèdè wa ńlẹ̀ yìí o ṣùgbọ́n èdè bá bẹ́ẹ̀ ni kì í ṣèdè tá a sọnù o èyí tó sún mi débẹ̀ ni ìyá mi. ẹ̀yin ará mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa ni a ní kí ẹ jẹ́ ká fi ọwọ́ fi sowọ́pọ̀ láti gbé àwọn onítíátà ìlú Benin láti gbé wọn lárugẹ láti fà wọ́n ní ọwọ́ sókè a ní kí ẹ má jẹ́ a máa fi ojú fi pa fíìmù tí wọ́n bá ṣe wọ̀nyí rẹ́ nítorí pé iṣẹ́ kan ò kéré o àgàgà ká tó wá sọ nípa iṣẹ́ fíìmù iṣẹ́ tó jẹ́ wípé èèyàn ń ṣe gudugudu méje yàyà mẹ́fà òun ni iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ yìí ò dẹ̀wò rárá o ẹ má jẹ́ ká fi ká kó yíyan wọn kéré nídìí iṣẹ́ wọn ẹ jẹ́ ká pe iṣẹ́ yìí ní iṣẹ́ ẹ jẹ́ ká pe àwọn nǹkan yìí ní nǹkan fún wọn kán ba lè rí wàhálà ìdààmú tí wọ́n ti jà lórí àwọn iṣẹ́ yìí kán ba lè rí èrè ẹ̀ jẹ débi tí wọ́n fi rí àwọn èrè yìí jẹ ó wà lọ́wọ́ èmi àti yín tí ẹ̀ ń wò mí ẹ̀yin èèyàn wa DFTV Yorùbá Benin tiwantiwa bàbá wa ẹ bá wa ṣe àlàyé èròǹgbà ọkàn yín sí DFTV Yorùbá Benin kí ni àmọ̀ràn yín fún DFTV Yorùbá Benin tó lè fi ní ìdàgbàsókè jù báyìí lọ. ẹ ṣeun ìyá wa ṣẹ́rí tí n bá ní kí n máa ṣàdúrà fún DFTV kódà mo mọ̀ dájúdájú pé àdúrà tiẹ̀ ti gbà nítorí inú mi dùn pé owó tẹlifíṣàn báyìí ó yọ abá wa gbogbo àwọn tọ̀hún tá à ń lọ bá ó ní bó ṣe jẹ́ ṣẹ́rí DFTV olùdásílẹ̀ iléeṣẹ́ náà nǹkan kan ò ní ṣe ìlọsíwájú mọ̀ bá àásìkí tó mọ̀ ra iṣẹ́ fi kún iṣẹ́ ọlọ́run mọ̀ kò tí ṣe wá rẹ́yìn tí ẹ jẹ́ agbátẹrù ẹ̀ lẹ́yìn tí ẹ̀ ń ṣe wàhálà díẹ̀ ọlọ́run ní tán yín lálàáfíà kò sì sí ní fi àásìkí rẹ̀ fẹ́ iná ṣe iléeṣẹ́ náà kò ní wá jóná ìlọsíwájú èrò ẹ̀ lérí gbogbo wa àti lérí tí ń gbà yìí ọlọ́run ṣe àsìkò tí a rí yàtọ̀ ńbẹ̀ káfíń pé DFTV òun ló kó ayọ̀ ló kó wa sókè àlùbáàkà tiẹ̀ náà ó sì máa lékún ọlọ́run sì ní á jẹ́ gbogbo wàhálà tẹ́ ń ṣe yìí kò ní á bọ́ sófo Oòduà náà gangan yóò tì yín lẹ́yìn gbogbo ọ́fíìsì ṣe torí ká má sọ pé bí a mọ̀ fọ ọlọ́run rẹ̀ mọ́ pé Oòduà nítorí baba ńlá lo Oòduà ọlọ́run ó tì yín lẹ́yìn Oòduà gangan tó jẹ́ baba ńlá Yorùbá yóò tì gbogbo yín lẹ́yìn lérí èyí tẹ́ gbé kalẹ̀ yìí àṣẹ ti gùn yá mi. àmì láti ẹnu bàbá wa President Kapadi àṣẹ àmì àdúrà DFTV Yorùbá Benin tiwa.